wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Ẹlẹ́dùà àjọdùbọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. You want to have a good-looking skin? Are you trying to get rid of your old skin? Do you want to make your complexion clean and bright? Get rid of sunburns, dark circles, acne, spots, and your skin become beautiful, glowing, and presentable. Bẹ́ẹ̀ni, ká bọ́ lọ́wọ́ gbogbo kòkòrò ara, ká bọ́ lọ́wọ́ gbogbo kòkòrò tó ń bá àwọn ara wọ̀nyá ìjà. Ifo, ìlà, gbogbo tó ṣe pálapàla sí ni lára, tàbí eléyìí tí ó ṣe fà sí àwọ̀ ara ẹni. Kí ibìkan dúdú, kí ibìkan pupa lára ẹni. Unbalanced skin, authentic beauty skin care ló lè yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi la ṣe wọ́n jáde. Hot chocolate lotion, pink up balm, super half cast shower gel, super half cast scrub, super half cast face cream, half cast oil, super half cast lotion, whitening cream, whitening oil, super half cast gel, Dande whitening lotion, hot whitening oil, whitening black soap, half cast cleanser, whitening oil, super half cast oil, hot whitening oil. All these are our best organic skin care products and we ship them worldwide. Káyé ayé ni a ti ń ta gbogbo ẹ̀. Contact number 0742-8743 or +447424728743. UK ni a ti ṣe jáde. Follow us on Instagram at Authentic Beauty Skin Care or Facebook page Authentic Beauty Skin Care. Authentic Beauty Skin Care. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ẹ fẹ́ MC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kàn mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín tò gbogbo ayẹyẹ yín. Wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká ẹ lọ sí ímeèlì wọn loni07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí. Ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization. Ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization.
àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. ẹ fẹ́ MC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kàn mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tò gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí ká ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ̀sì rí i pé rere lolúwa. You want to have a good-looking skin? Are you trying to get rid of your old skin? Do you want to make your complexion clean and bright? Get rid of sunburns, dark circles, acne, spots, and your skin become beautiful, glowing, and presentable. Bẹ́ẹ̀ni, ká bọ́ lọ́wọ́ gbogbo kòkòrò ara, ká bọ́ lọ́wọ́ gbogbo kòkòrò tó ń bá àwọn ara wọ̀nyá ìjà. Ifo, ìlà, gbogbo tó ṣe pálapàla sí ni lára, tàbí eléyìí tí ó ṣe fà sí àwọ̀ ara ẹni. Kí ibì kan dúdú, kí ibì kan pupa lára ẹni. Unbalanced skin, Authentic Beauty Skin Care ló lè yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi la ṣe wọ́n jáde. Hot chocolate lotion, pink up balm, super half-cast shower gel, super half-cast scrub, super half-cast face cream, half-cast oil, super half-cast lotion, whitening cream, whitening oil, super half-cast gel, Dande whitening lotion, hot whitening oil, whitening black soap, half-cast cleanser, whitening oil, super half-cast oil, hot whitening oil. All these are our best organic skin care products and we ship them worldwide. Kárí ayé ni a ti ń ta gbogbo ẹ̀. Contact number 0742-42-8743 or +447424728743. UK ni a ti ṣe jáde. Follow us on Instagram at Authentic Beauty Skin Care or Facebook page Authentic Beauty Skin Care. Authentic Beauty Skin Care.
ilé aláyọ̀ ilé wa ilé aláyọ̀ wa o kò ní dílé ẹkú kò ní dílé oṣù bàbá ìwà Ìbàdàn mo tún gbẹdẹ mo ètò rabandẹ mo ètò kàńkà létí aráyé. Pẹ̀lú èmi ọmọ orí olólùfẹ́ ní ìyá Ìbàdàn náà ni nítorí pẹ̀lú ètò ilé ìfẹ́ Ìdile Alayo táà mú wá fún ilé ọjọ́jọ́ Monday àti ọjọ́jọ́ Jímọ̀ láti aago méje alẹ́ náà làwọn ètò wá nínú ọ̀sán ìdílé ìtàn ìdílé kan àjọ̀gbádùn ètò ètò ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀nà àgbáàdùn ẹ̀ lọ́mọ́. Àńjáde lọ́lẹ̀ ní Elédùmarè. ṣe dáadáa làbá yín gbòǹgbò ọ̀nà ẹkú èrò ọ̀nà onílé yìí mo kí yín onílé mo kágò àgbò báyìí náà ni mo kó nílé mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àti àlejò mo mà kí yín wípé ẹkú àtàárọ̀ ẹkú iṣẹ́ èní ẹkú àjálẹ́ ẹkú òórọ̀ ẹkú ọ̀sán níbikíbi tí ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé ẹni mọ̀ júbà lọ́wọ́ yín o ọlọ́run ọba mi akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ọba mi ti ń dágbére fún ibi tó bá ti fẹ́ kábíyèsí olódùmarè bàbá mi. Nítorí rẹ̀ mo ṣe rọ̀ mọ́ agbọ́kàn lèmi má jẹ́ kó dòfo bàbá mo gbọ́kàn lé ọ ẹni ọlọ́run là ló lè káyé dá nítorí rẹ̀ mo ṣe rọ̀ mọ́ agbọ́kàn lèmi má jẹ́ kó dòfo bàbá mo gbọ́kàn lé ọ. Èdùmàrè agbọ́kànlé ọ àgbẹ́kẹ̀lé gbogbo wa má jẹ́ ó já sófo àgbẹ́kẹ̀lé gbogbo wa má jẹ́ ó já sásán olódùmarè ọlọ́run ọba mi a ti ti dé lónìí gẹ́gẹ́ bí ìṣe wa bá a ti mọ́ dé
adéwọ́lé bí ẹja alẹ́ mọdé wọ̀rọ̀ bí ojú òwúrọ̀ mú títí pápápá bí ẹjì ìyálẹ̀ta ìyá ìbàdàn náà ló dé ló kí yín o mo ní ẹ lówó ẹbí mọ mo ní ẹ ṣòwò kẹ́ ẹ jèrè níbikíbi tí ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí inú ilé lẹ́yìn wà ní ẹ̀ ń bẹ lọ́jà ní ẹ̀ ń bẹ nídìí iṣẹ́ ni ẹ̀yin bẹ lójú ọ̀nà ní tẹ̀ ń darí lọlé mo mà kí yín wípé ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ ní ẹ kú dédé àsìkò yìí ẹ kú kó lè dáa tí gbogbo wa tá à ń wá káàkiri ọlọ́wọ́n bá yóò jẹ́ ojúṣe yóò jùúnà fún wa lágbára ṣẹ́dùmarè wọ́n kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá ọ̀dọ́mọdé ilé àgbà alẹ́ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin pátá náà ni mo kí o wípé ẹ kú dédé àsìkò yìí àtúntúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi òkè ọba mi ilẹ̀ ọba mi àárín ọlọ́mọ ọ̀rọ̀ tí gbogbo ayé dìrọ̀ mọ́ ológun àìkú ọba tí ń gbénú mọ́lẹ̀ ṣọlá paríparí ọlá ọba mi ti ń jẹ́ paríparí ògo òkìkí olú ọba mi ti ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run àgbálá ayé ìyìn ní forúkọ rẹ̀ ọ̀wọ̀ ní forúkọ rẹ̀ ta ló lè bí ọ́ ta ló lè mú ọ́ ọlọ́run ọba mi tẹ́nìkan ò lè mú tí wọn ò lè pa ọlọ́run ọba mi tẹ́nìkan ò lè lébá òbìrìkìtì ajípọ́jọ́ kúdà ọlọ́run ọba mi ti ṣohun gbogbo lódùlódù ọba tó ṣohun mi lọ́gbọ́lọ́gbọ́ sínú obìnrin tó sọ mi lọ́gbọ́lọ́gbọ́ ni tó sọ dọmọ ó fún lójú fún lọ́wọ́ fún lẹ́sẹ̀ ọlọ́run ọba mi tó lè mí tí gbogbo wa fi mí ìbàrẹ̀ lónìí ọba mi àti tẹ̀rẹ̀rẹ̀ kárí ayé torí wípé kátó dáyẹ̀wò náà ni nígbà tá a bá tún kò láyẹ̀wò náà ló tún mọ́ ọbẹ̀ òyìgìyìgì ọlọ́run ọba mi ọba ti di pọ̀jọ́ òkúdà àrìbírábátá àràbàrí bí ọba mi tó jẹ́ wípé ò náà ni gbogbo ẹ̀dá ti ń forí balẹ̀ fún ìbàrẹ̀ lónìí ọlọ́run ọba àtìtìdé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò lónìí kábíyèsí bàbá mi lókè. ẹ kó padà fún wa ó dọ̀wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá mi tí ń gbé tálíkà sórí ìtẹ́ ìwọ náà ni ìwọ ni ọlọ́wọ́ bá mi ta ló lè bí ọ́ ọlọ́run ọba mi kó bá dáni lẹ́jọ́ kóòtù wo lágbélédùmarè rè ìwọ náà ni ọlọ́run ọba mi òbìrìkìtì ajípọ́jọ́ kúdà ọba tí ń dágbélekú níbi tó bá ti fẹ́ mo ní tóńtò rẹ kábíyèsí onílé ọlá ọlọ́run ọba mi òkìkí ńlá ọba mi asọ̀rọ̀ dayọ̀ ìlà Olódùmarè ọba tí ń gbé ní pẹ̀kun ọ̀run arúgbó orí ìtẹ́ ọba mi asọ̀rọ̀ dayọ̀ gbẹ̀ngbẹ̀lẹ̀ kó dábìí ó gbé wú ọlọ́mọ ọ̀rọ̀ tí gbogbo ayé ń dìrọ̀ mọ́ kábíyèsí bàbá mi ìwọ ni afọ́jú tó fọ́ lójú bẹ́ẹ̀ ló mọ rírì oore rẹ arọ tí ò lè rìn gbogbo wọn ni wọ́n ṣe sáùdá sẹ́lẹ̀dùmarè àwọn tá a wá lójú tá a lọ́pọ̀ tá a lẹ́sẹ̀ kí ló ṣe wá tà nílẹ̀ dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba mi ìlẹ́wọ̀n kábíyèsí ẹ̀kún ọkọ mèrí ọlọ́wọ́n ọba mi tí dágbélé kúnbi tó bá ti fẹ́ àrí ìwà àlá ọba tí kamọláyà kàǹkà bí òkè ẹkùn ńlá ayé ọba tí fẹkùn ayé ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ arúgbó orí ìtẹ́ ọba mi asọ̀rọ̀ dayọ̀ Ìgbò wọ́n ń ké pè ọ́ wọ́n ṣe ṣínẹ́kẹ́ haúsá pè ọ́ wọ́n ṣe àlà yorùbá pè ọ́ wọ́n pẹ̀lẹ́dùmarè ọba mi gbogbo wa pátá náà là ń forí balẹ̀ fọlẹ́dùmarè ìlà ọlọ́wọ́n ọba mi agbọ́kọ́kọ́ dá ọgbọ́n alámọ̀ tó mọ rí ẹ̀dá ọba tó mọ̀ ṣe gbogbo ènìyàn àwọn tún ti dé lónìí kábíyèsí ọlọ́wọ́n ọba mi ọba tó dá ẹyẹ tí ń bẹ nínú tó ń bẹ lójú ọ̀run ó dẹ́ja tí ń bẹ nínú igbó ó dẹ́mọ ènìyàn tí ń rìn lókè pẹ̀ bẹ́ẹ̀ ló dẹ́yẹ nínú igbó ló dé ìra ilẹ̀ ọlọ́wọ́n ọba mi ọba tó dá igi nínú igbó gbogbo wọn ni wọ́n forí balẹ̀ fọlọ́dùmarè ọba afẹ́fẹ́ wọn ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ òfurufú gbogbo wọn náà fi ṣe Elédùmarè ọba mi hàn kábíyèsí bàbá mi Elédùmarè ọba ilé tí ọfẹ́ gbẹ̀ngbẹ̀lẹ̀ kó gbé dábì ó gbé wù ewu orí rẹ̀ ò jẹ́ pé ọlárúgbó ọba mi àdàgbà mọ́ pààrọ̀ oyè ẹni tó wá ọmọ bẹ́ẹ̀ lẹni tó rí ọkọ̀ mọ̀ pé wọ́n lọ́lọ́run ọba elétí gbẹgbẹgbàròyé ọba mi elétí ọ̀fẹ́ akọni mọmọ mú gègé ọba tó mọrí gbogbo ẹ̀dá ìlà ọlọpẹ àjọbọ ọlọpọ àjọbọ ọba tó dá ọ̀run méje tó dá ilẹ̀ méje ọba tó fayé ṣẹkẹ ẹ̀ẹ́dógún ìwọ lò tìtìrì ọba mi tí mo láyà kàǹkà bí òkè ọba tí gbogbo ayé forí balẹ̀ fún lọ́jọ́ ọjọ́ níkẹyìn ọjọ́ ọba tí gbogbo ayé tí wọ́n mọ forí balẹ̀ fún tí wọ́n máa ṣe mímọ́ mímọ́ níwájú ìtẹ́ Olódùmarè àtúntìdé lónìí ọlọ́run ọba mi wàá ṣe é bó o ti ṣe wàá jẹ́ bó o ti ṣe látẹ̀yìnwá
ọlọ́run ọba gbogbo etí tí ń gbọ́ mi gbogbo ojú tí ń wò mí ẹ ò ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ lẹ́ ò ní fara gbàrúwẹ̀. àtúndúpẹ́ lónìí ọlọ́run ọba mi àtúntìdé sórí ètò bàbá wáyé wá mọ̀ ṣiṣẹ́ rẹ lọ ṣé bí wọn ní wakọ̀ àwa lè ro ọkọ̀ tí ń tẹ̀lé ọ Olódùmarè wá mọ̀ wakọ̀ kó o tún mọ̀ ṣiṣẹ́ àrà. láti jẹjọ títí di wákàtí ọ̀wọ̀ yìí ọpẹ́ náà lámọ̀dá fẹ́lẹ́dùmarè ọba tí ń bẹ níbi ọba tí ti ń bẹ táyé ọmọ bẹ́ẹ̀ tó tún mọ bẹ́ẹ̀ ńgbà táyé ò ní sí mọ́ ọba àwọn tí gbogbo àtàǹforí balẹ̀ fún kábíyèsí Olódùmarè ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni àmọ́ torí pàwọ́ àjọmọ tó mọ̀ọ́re tá a mọ̀ núrò náà là ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìlànà kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá mi pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé láti lágbàlagbà onílé àti àlejò gbogbo yín pátá náà ni mo kí wípé bóò ni o ẹ̀kú àtàárọ̀ lónìí ẹ̀kú iṣẹ́ ẹ̀kú ọwọ́ iṣẹ́ bóò ni ìṣọwọ́ ń yá lágbára Ọlọ́run èrè báyìí náà lóbìnrin jẹ lábọ̀ ọjà èrè lájẹ lágbára ṣe Èdùmàrè àní rí bànújẹ́ mo kí gbogbo ẹ̀yin onílé àti àlejò gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin àfáà ńláńlá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo yín pátá náà ni mo mọ̀ kí mo kí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣòwò gbogbo ẹ̀yin káràkátà gbogbo wa pátápátá náà ni mo kí pẹ̀lú agbára Ọlọ́run àárìbá ti ṣe o òní náà ni ọjọ́ ajé ọjọ́ Monday lágbára Ọlọ́run kọ́lọ́wọ́n bá mi kó jẹ́ ara jẹjẹ kó jẹ́ àríta jẹ́ ṣe kájọ wọlé wa kó fi lé wa ṣe bùgbé káwọn ṣẹrú ẹgbẹ́ wa ká sì mọ́ ṣàkóbàtà fẹ́gbẹ́ wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo kí gbogbo ẹ̀yin ìyá mi nínú ilé mo kí gbogbo yín pẹ̀ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin bàbá mo kí yín o gbogbo àwọn bàbá wa pátá náà la kí gbogbo àwọn bàbá olóríire àwọn gbogbo àwọn bàbá àtàtà bàbá lálùbáríkà a kí gbogbo yín wípé ẹkú Father's Day àná agbára Ọlọ́run ẹ pẹ́ pẹ́pẹ́ ẹ pẹ́ fún amọ̀rí yín gbogbo ẹ̀yin bàbá tẹ ẹ mọ rírì ọmọ tẹ ẹ mọ rírì ilé yín ẹ àdúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ọba yóò mọ̀ gbé yín lọ́wọ́ sókè a kí gbogbo yín pátá a kí gbogbo ẹ̀yin ìyá wa náà mo kí gbogbo yín ò pé ẹkú àtàárọ̀ ẹkú ṣe é níbo níṣẹ́ ṣọwọ́ ṣẹ́ ń yá ṣé gbogbo ẹ̀ ń dùn ṣe gbọ̀ngbọ̀n tó ń kán sí oyún inú àṣẹ ẹ̀dí gbogbo yín pátá náà lákì láì dẹ́nì kankan sí bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin ìyá mi lórí ètò mo ti rọ́wọ́ gbogbo yín ìyá mi Bùsáyọ̀ Àwòṣìyàn mo kí yín ìyá mi àwọn ìyá mi nífẹ̀ẹ́ òòyè níbi ojúmọ́ tí mọ́ gbé mọ́ wá wọn láì kí àìdúró kí wọn nífẹ̀ẹ́ òòyè àìbẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ ọ̀dáyé mo kí yín ìyá mi Bùsáyọ̀ Àwòṣìyàn ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè ẹ̀lẹ́ ìyá mi bẹ́ẹ̀ ni mo sì kí sísítà mi dáadáa ìyá mi Crown Adéoyè àwọn tí a náà nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò ọ̀nì ẹ̀kú ètò mà bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Orí Adé kábíyèsí ọba mi kẹ́ẹ̀pẹ́ kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ mo kí bàbá mi ọba Saheed Ọlámilékan Ibrahim Adùfẹ́ orí ló bá mi ṣe one bàbá mi mo kí yín o wọ́n ní ápù pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún o wọ́n ní tó kọjá ẹ̀mí gbogbo wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmì àṣẹ Èdùmàrè mo kí ìyá mi Olúyọmí Olúpọ̀nlé mo kí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ èlé ẹ ṣeun ṣeun mo dúpẹ́ mo kí Mudashir Olúfẹ́mi Ṣítù mo kí gbogbo yín pé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ṣe dáadáa lábá yín gbogbo lẹ́kọ́ ẹ kú àtàárọ̀ bẹ́ẹ̀ ni ẹ sì kú iṣẹ́ èlé lágbára Ọlọ́run àmọ̀rí bá ti ṣe àárọ̀ náà gbẹgbẹ́ àní tójú ilẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ wájú mi gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ wájú mi pátá náà ni mo kí ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ lẹ́yìn mi gbogbo àwọn tí a jọ jẹ́rọ̀ mo kí gbogbo yín o pé lágbára Ọlọ́run asọ́là àsọ lówó lọ́wọ́ náà láàsọ àní sàsọ jáàmù bẹ́ẹ̀ la sì ní tẹnugbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè orí gbogbo àbáyé náà ni ó kàkè gbogbo ẹ̀yin tẹ̀ sí ń gbọ́ wa tẹ̀ ń wò wá náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ojú tẹ̀ mọ̀ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ̀ fi ń gbọ́ wa ò ní di ìkorò kò ní kán sínú ilé kó wa gbogbo yín láṣẹ Èdùmàrè torí pé bẹ́ẹ̀ bá wò wá tẹ̀ gbọ́ wa ẹ dákun apá aboláyà sí àdúpẹ́ lọ́wọ́ tìyín náà pé tó ẹ ṣe fún gbogbo ìgbà tẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV òun náà lẹ́ ń wò yìí ibẹ̀ náà lẹ́ já sí yìí ètò tí ẹ̀ ń gbọ́ yìí náà ni wọ́n pè ní ètò ìdílé aláyọ̀
pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ọlọ́ọ̀lẹ́tò tá a mọ́ mú wá lọ́jọ́jọ́ Monday ọjọ́ Ajé òní náà ní ọjọ́ 18 nínú oṣù kẹfà ọdún 2018 òní ní ọjọ́ 18 nínú oṣù kẹfà nínú ọdún 2018 adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mú wa rí Monday òní lágbára ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ náà ni ó jẹ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ lọ́jọ́ bí òní gbogbo ẹ̀yin ọmọ oṣù June ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí lánàá tẹ́ ṣe lónìí ẹ̀yin tẹ́ tún ṣe lọ́la àti ètò ń bọ̀ lẹ́yìn akí gbogbo yìí pátá pé lágbára Ọlọ́run ọ̀pọ̀ ọdún náà lẹ́ṣẹ̀ lókè pẹ̀ nínú ọlá owó ọmọ àti àìkú tí jẹ baálé ọrọ̀ gbogbo ẹ̀yin oníyàwó ẹ̀yin tẹ́ ṣe ìnáwó kan méjì ẹ̀yin tẹ́ ṣòkú ni ẹ̀ṣọjọ́ òbí ni ẹ̀ṣẹ̀ ìyàwó ni ẹ̀ṣẹ̀ graduation ni ẹ̀ṣẹ̀ àjọ̀dún ìjọ ni ẹ̀ṣẹ̀ àjọ̀dún ẹgbẹ́ gbogbo yìí pátá náà lákì òun rere báyìí kò ní wọnú ilé kó wa gbogbo wa lágbára Ọlọ́run ẹ̀mí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé mo tún ti yé wáyé bí ẹjẹ alẹ́ òmòdé wọ̀rọ̀ bí ẹjẹ òwúrọ̀ máa níwájú lónìí gbádágí àgbọ̀n sàlẹ̀ báyìí náà lónìí ọ̀họ́ wí pé ìpéjú báyìí náà là á láfìlà bọ́ bá ti kọjá àbẹ̀ ó ti mú nǹkan míì dání nínú bí ọ̀bá jẹ́ tààrẹ̀ wàlá ìyọ́ jẹ́ tó tútù tàbí kó mú dèdèrè dání kọ́lọ́ wa kọ́ wọ́n fi kankan kan gbogbo wa àjíǹde ara báyìí náà ni ọmọ jẹ́ fún wa torí pé kókókó báyìí náà lára ọ̀tá le kókókó báyìí náà làwa ọmọ jí o lágbára Ọlọ́run torí pé pírí báyìí náà lòlògó jí àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún gbogbo wa ìyá àbàdàn yín náà rèé ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọ́n náà lóní pírẹsẹ̀ntà yín náà rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn ájú ọmọ yín náà rèé ti pàṣíwájú bàbá ajíwọ́sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wà ní gbogbo UK náà ní kíyín Àjọkẹ́ Adélè ní jẹ́ èmi lọ́mọ àgàn bèlè ọmọ àgàn òbí dúdú ẹ̀gùn létí ẹ̀yìn ọ̀bọ̀kàrẹ́ ìyan funfun kábàárà mi nìjọ̀jọ̀ èmi lọ́mọ tápà lé ìpẹ̀tù ọmọ ẹranko yáyo ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi tìrọ gbogbo ara ti gbogbo ara lókè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé bàbá àtìyá tó bí ń lọ́mọ ibẹ̀ náà ni mo ti ń kí yín wípé mọ̀ káàbọ̀ sórí ètò tòní yóò dùn yóò lárinrin yóò látìkẹ yóò falanta dání yóò gbé nǹkan ránu alárè ọjà gbá gbogbo ẹ̀ yóò dùn báyìí táàmù gbogbo ẹ̀ mọ́nú ara wọn tí ọmọ wa kún mú tí gbogbo ẹ̀ ọmọ sí ń dodo mọ́ra wọn lórí ètò yìí ẹ̀yẹ ṣàwọ́ nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ máa bá ń ṣíà rẹ̀ káwọn náà lè jàǹfààní ètò yìí à ń bọ̀ náà ẹ sì mọ̀ pé pele mẹ́ta náà lètò yìí lẹ́sẹ̀ẹsẹ̀ náà láti mọ̀ mu torí pé ìkọ̀kan náà lákẹsẹ̀ bọ́ ẹ̀kú lẹ́yìn bá gbé méjì ó ṣeéṣe kátàrí èèyàn lálẹ́ láwù. ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo kí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀dẹ̀ ọ̀dà bí o ṣe gbogbo ẹ̀ ń dùn ẹni òsì ká. ẹ ṣeun bàbá mi ọba Saheed Ọlámilékan ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi Adéwùmí Adédèjì Bello wọn ní ìyá àbàdàn ẹkọ ajálẹ àjíǹde àrà ọmọ jẹ wọn ní kò ní ṣòro ṣe àmì Èdùmàrè láṣẹ Ọlọ́run mo tún ráyọ̀ jọ ìmọ̀kìyín Àníkẹ́ Mọ̀mísì Joy Matt ẹ̀ṣẹ̀ mórí yín ìyá mi Bùsáyọ̀ ẹ̀ṣẹ̀ àwọn náà wọ́n ń ṣàmì wìtìwìtì ẹ̀ṣẹ̀ òmòdúpẹ́ gbogbo yín pátá náà ni mo kí gbogbo yín náà ni mo rí ni mo ń kí yín lọ́kọ̀ọ̀kan èjèèjì láì dẹ́nì kankan sí ìpele mẹ́ta náà lètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí bẹ́ẹ̀ la sì ní abala ìdílé aláyọ̀ a sì ní abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá àmọ́ abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lónìí kí la fi gbára wa níyànjú bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago 8 náà ló ti kù ṣẹ́jú 6 nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò bí tọ̀dọ̀ yín ọ̀bá tí ìbọn ọbẹ̀ ẹ dákun ẹ̀yin kan ráńkó ni àbí ẹ̀sọ́ kẹgbá pàkó òkè àbí ẹ̀yin kan ra yín ilé ẹ̀kan ẹ̀ mọ àwọn ẹ̀kan náà jẹ̀bú táwọn ìyá wa máa ń yín ń gbà náà àwọn ẹ̀kan náà sínrin wọn ó bù mẹ́ran báyìí ni tó jẹ́ pé ọwọ́ ọjọ́ méjì báyìí bí ọmọ ta yín ni ẹ̀yin sá ẹ̀ra gbà sáago yín ẹ̀rí pé yọ bọ̀ bẹ́ẹ̀ nígbà tí n bá padà dé àwọn àbọ̀sábala àkọ́kọ́ lórí ètò yìí tí mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí òun náà lákọ̀ọ́kọ́ mú gbọ́ ní orí ètò yìí mò ń bọ̀ ná. lórí ètò níbẹ̀ náà náà wà yìí ẹ dákun ẹ máa bá mi ṣíà rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín náà sórí ẹ̀ káwọn náà jẹ́ gbádùn ètò yìí ẹ bá ń ṣíà rẹ̀.
àjùmọ̀rè máa ń lé dandan ní àjùmọ̀rè máa ń lé ilé yẹn mi bá mi o àràmàdà owó jẹ́. bẹ́ẹ̀ ni àràmàdà owó jẹ́ owó àpèkánukò owó tí ibo pè tí wọ́n ní ego àwọn gan wọ́n fà ógùn ni haúsá gan pé àwọn gan kánukò wípé kúdí ni bá kúdí àwọn gan pé àwa Yorùbá gan wá pé à ń pè lówó owó àpèkánukò owó téèyàn ó pè tí ó tún kánukò mọ́ owó jẹ́ ní ọlọ́run jẹ́ ní ọlọ́run àti gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi ẹ̀dá pẹ̀lú ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àmì mi ẹ ṣeun ìyá mi bàbá mi Badmus Akeem wọn ni ẹ̀kú ètò à ń gbádùn yín kò ní rẹ̀ yín àmì àṣẹ Èdùmàrè. àpèkánukò iṣẹ́ ajé lọ́gbọ́mọdé gbé ní òkun. iṣẹ́ ajé ọ̀nà ló gbé mi náà débi mọ́ wà yìí kò sẹ́ni tó wù kó fìyà àti bàbá rẹ̀ lẹ̀ kó fìlú rẹ̀ lẹ̀ àmọ́ á ti wá ṣeṣẹ́ ajé sí iṣẹ́ ajé ó ṣe pàtàkì ó ṣe kókó fẹ́ni tó bá jẹ́ wípé ó fẹ́ ṣe tó bá fẹ́ ṣe tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ lówó lọ́wọ́ tó fẹ́ jẹ́ èèyàn dandan ni kó gbìyànjú kó tiraka débi tí ó ti rọ́là tí ó ti rí bá ti ṣe tọ́là ó ti wọlé tọ́ ẹni tí ò bá nìkan ṣe ní òjòkó sójú kan àmọ́ iṣẹ́ ajé owó kan pa náà ló gbé adé gbogbo ilẹ̀ tá a wà yìí àmọ́ bàbá ti wá ń ṣe náà ẹ má jẹ́ àgbàgbé ilé ẹ̀jẹ̀ arántí ilé ò torí pé ilé koko báyìí náà ń ta gbé ẹ̀ka mọ̀ rántí ilé tá a ti wá. ẹ ṣeun ìyá mi Crown Adéoyè bàbá mi Adéwùmí Adédèjì wọ́n ní àṣejèrè ní tiwa àmì àṣẹ Èdùmàrè wọ́n ní ẹnu àgbà báyìí náà lòdì igbó sí àwọn bàbá mi Adédèjì Adéwùmí wọ́n ti fẹnu àgbà wí wọ́n ní àṣejèrè ní tiwa ó sì ti dandan orí bẹ́ẹ̀. àràmàdà owó jẹ́ àpèkánukò ìrìn àjò láwa yóò orí gbé wa délé ìrìn àjò láwa yóò orí gbé wa délé. bẹ́ẹ̀ ni ìrìn àjò láwa yìí kórí ó gbé wa délé àdúrà ńlá gbà ní tó yẹ kí gbogbo ẹ̀dá ọmọ gbà lójoojúmọ́ wípé ní àjò tá a wà yìí kórí ó gbé wa délé torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ti rìnrìn àjò tó jẹ́ wípé wọn mórí délé bó tiẹ̀ ṣe dédùn wọn padà wọn mọ́mọ́ torí pé lẹ́mìí ti gbà á ọlọ́wọ́ ọba kó jẹ́ káwa náà ká mórí délé ká mọ́ gbé sájò ká mọ́ rà sájò àdúrà tó yẹ kí gbogbo àwọn ẹ̀dá ká mọ́ gbà lójoojúmọ́ láàárọ̀ kùtùkùtù tá a bá ti jí ká mọ́ gbá orí wa mú pé orí mi àjíkẹ́ orí mi àjíkẹ́ orí la àbábọ̀ àbáfò sálẹ̀ torí pé orí ní gbeni lọ́jọ́ òṣòro orí ní gbani orí wa náà ní ká mọ́ gbẹ́mú wípé ká mọ́ gbé sájò ká mórí délé torí pé ọ̀pọ̀ lórí ìrìn àjò àmọ́ tó jẹ́ wípé wọn padà mórí délé kìí ṣe wípé wọ́n ṣe ọlọ́run ọba àbí bóyá kankan ló burú lára wọn àmọ́ torí wípé àkọọ́lẹ̀ ní kọ́lọ́run ọba kó mọ́ kàkọ́ọ́lẹ̀ burúkú fún wa kọ́lọ́run ọba kó jẹ́ kí gbogbo wa ká mórí délé bá a ṣe padà bá a ṣe wá sí ní àjò báyìí ká tún mẹ́sẹ̀ wa padà sílé lájú àtàláfíà àdúrà tó yẹ kí gbogbo àwọn ẹ̀dá ká máa gbà lójoojúmọ́ bá a bá ti jí làárọ̀ báyìí ká sì mọ̀ dorí wa mú kọ́rí mi o gbèmí yẹ̀ mórí délé ẹ ṣeun ẹ̀yin èèyàn mi abala àkọ́kọ́ lórí ètò náà ni mo pè ní ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lónìí kí la fẹ́ fi gbàrà wa nímọ̀ràn ní abala àkọ́kọ́ yìí ó náà ni mo pè ní ìwà ó ní mo pè ní ìwà kí là ń pè níwà báwo fúnra wa gan làwa gan ṣe lè discover irú ìwà tá a ní bó lèèyàn ṣe lè mọ irú ìwà tó ń fúnra rẹ̀ ní torí pé ẹlòmíì ń hùwà ni kò mọ irú ìwà tó ń fúnra rẹ̀ ní báwọn èèyàn bá ń sọ fún pé lámọ yín òun hùwà báyìí yóò mọ ní lára òun ò hùwà bẹ́ẹ̀ torí pé kò mọ̀ fúnra rẹ̀ pé òun wúrú ìwà bẹ́ẹ̀ oríṣi ọ̀nà méjì náà la lè pín ìwà sí àníwà èèyàn lè níwà tó dáa èèyàn sì lè níwà tí ò dáa ìwà rere àti ìwà ìbàjẹ́ ọ̀nà méjì tá a lè pín ìwà sí náà rèé èmi àti yín tá àwọn jọ ń gbọ́ ètò yìí lónìí ìwà wo ní ń bẹ lọ́wọ́ èmi àti yín ṣé wà rere ní bẹ lọ́wọ́ tẹ̀yin ni àbí ìwà àbàjẹ́ àbí ìwà burúkú ọ̀pọ̀lọpọ̀ ló ń hùwà
hùwà dáadáa táwọn èèyàn ó sì mọ nàka sí pé lámọ̀ yìí ká mú tẹ̀gàn kúrò ká mú tirọ́ kúrò lámọ̀ yìí ó níwà tó dáa ọ̀dà ńlẹ́ ó sì dáńtà. bẹ́ẹ̀ lẹ́lòmíì náà sì níwà burúkú tó jẹ́ pé bọ́ bá mẹ́nu lọ́rọ̀ rẹ̀ báyìí ẹ̀ mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ ní káyọ̀ ọmọ yìí má sọ ọmọ dákun dá ilé ń bẹ́ ọ̀rọ̀ alágbẹ́dá tó mẹ́nu ilé nǹkan dà ìyìn tí ẹ̀ fẹ́ gbọ́ sétí torí pé wọ́n ti mọ̀ wípé gbogbo òwò àti ọ̀dà aláyè yìí ọwọ́ rẹ̀ ló pin sí. ọ̀nà wo la wá ń gbà láti lè tún ìwà ara wa ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí? béèyàn bá ń hùwà dáadáa àwọn ìṣòro kan lè wá máa dán tòun láàmú láti máa rò wípé ǹjẹ́ ìní jáwọ́ nínú ìwà tí mò ń wù yìí bí? ó lè wá jẹ́ ijó tó wá fà sẹ́yìn pé wò ìwà dáadáa tóun ó wù yìí ó dàbí páwọn èèyàn ò mọ̀ fún un jẹ́ kó ń gbó change kó ń hùwà tí ò da jàre. ó lè wá jẹ́ ìwà kan tí ò da tó wá wù lọ́jọ́ kan wà láwọn lè jẹ́ pé ní ìwà gba gbogbo iṣẹ́ dáadáa títí ń ṣe jẹ́. èèyàn tó sì ń hùwà àbàjẹ́ táwọn èèyàn ń sọ fún pé lámọ̀ ìwà tó ń wù yóò dáa nínú ilé ládùúgbò tí gbogbo ayé wá ṣe lọ́kẹ́bìtì kẹ́bẹ tí gbogbo ayé wá ń sá fún bẹ́ẹ̀ mọ́ dọ́dọ̀ rẹ̀ ẹ̀ mọ́ tọ́ bẹ́ẹ̀ bá mọ̀ títọ́ ọba yẹn mọ̀ tọ́ wéèrè nù tínú rẹ̀ sì ń dùn títún ń yọ̀ nínú rẹ̀ wípé òun kẹ̀ wọ́n jẹ́rìí òun wọn gbọ́dọ̀ fọwọ́ kàn òun. ǹjẹ́ nígbà tó bá yá tó di wípé ọlọ́jọ́ dé kí ni nǹkan tí o fẹ́ fi ilẹ̀ tí wọ́n mọ̀ sọ lẹ́yìn rẹ̀? ọ̀pọ̀lọpọ̀ ló ń hùwà àbàjẹ́ tó sì tún ń ṣọlá nínú rẹ̀ tí ó mọ̀ wò wípé ta ni ó mú mi ìwà fàmílì.